ẹni tí ó bá dá sọ̀hábí ànábì mà torí mo I believe strongly bọ́pọ̀lọpọ̀ àwọn tí ń yanu tí ń wíran ràn wọn ni wọn mọ àwọn tí ń jẹ́ sọ̀hábí ànábì ni o wọ́n mọ̀ wá pa ìtàn bú prof ọ̀kan pàtàkì ìtàn kan jò ní mú àwọn tó jòkó wájú ẹ̀ náà wọn ò sọ fún un pé sọ sí orí rẹ̀ pé ó ní àwọn kan ni wọ́n rọ ànábì májèlé àwọn tí ń tọ́jú ànábì náà àwọn ìyàwó ànábì àwọn fámílì ẹ̀ ẹ máa gbọ́ ò nínú narration tí ń ké lẹ́nu ara ẹ̀ náà ní o ó ní ẹ ńgbà tí ànábì wa ní ebi mo ti ní kẹ́ ẹ má fún mi ní oògùn tẹ́ fún mi lò yìí ẹ sì wá fún mi lò ọ̀dà gbogbo yín náà lẹ gbọ́dọ̀ lò gbogbo wọn náà ọ̀kan nu wọn náà lọ padà wá tún rìpọ́ọ̀tù incident yìí ṣé iná ń sọ ni pé òun lájẹ ara ànábì onígan ẹ rí pé ẹ̀ sínú ọ̀rọ̀ bíi tí wọ́n máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa sọ gbọ́dọ̀ tàkò káì ànábì ọlọ́run àwọn kan wá ń bẹ àwọn fún májèléjà àwọn náà jẹ wọn ò rí yíwọn dispute nínú narration yẹn pé ànábì ní ọ̀dà ogun tí mo ní ẹ má fún mi lò tẹ́ lónìí tẹ́ fún mi lòun gbogbo yín náà lè gbọ́dọ̀ lò gbogbo wọn sì lọ àwọn òkú ẹnìkan tó ọlọ́padà tó rìpọ́ọ̀tù ń tọ́ ṣẹlẹ̀ yìí kí lẹ̀ ń wí ń pa ànábì kí lẹ̀ ń fa ànábì wé sallallahu alayhi wa sallam àmọ́ gbogbo ẹni tó bá ti gbà kí ṣètọ́ ni ọjẹ́ àtọ̀nà fún bọ́rọ̀ rẹ̀ ti máa rí nu àwọn sọ̀hábí ànábì díẹ̀ lájúwe wọn wàláì díẹ̀ lájúwe wọn sírò àwọn tí wọ́n rí báyìí lẹ́nìkan wà gbà kí ṣètọ́ ni ọ̀tàn ń pé ńgbàtà ànábì wá kú wọ́n wá fòkó ànábì ilẹ̀ wọ́n wá lọ jà sí oyè láwọn tí wọ́n rẹ́dẹ̀ àti fi ayé àtọ̀run wọn kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam kódà kò wà common sensical kò bá làákà ìmú káàdì ẹ̀ tó wá pé kò bá Al-Qur'ani mu kò bá dìísì mu kódà kò bá ìtàn tọ́lá kọ́ọ́lẹ̀ kò bá mu. àwọn sọ̀hábì ànábì lájúwe wọn o àwọn ará ilé ànábì lájúwe wọn o àwọn ìyàwó ànábì ń bẹ nú ará ilé rẹ̀ o ẹni tí ń bá ń wí mi fún yín ẹni tó kù ni pé à ń bọ̀ wá lè tí náà lọ́la à ń bọ̀ wá wí fáwọn ìyàwó yín pé sẹ́mọ̀pẹ́ sára lè málàm bí ustazu ní sí ń pè rẹ̀ kẹ wá wo tí ó ṣẹlẹ̀ nílé náà rẹ̀ bá kú mẹ́ ìtẹ́ lọ sí wá sí tanu èyí sí ń tẹ̀yìn ọ̀jẹ́ gbà tẹ́ fi ń lọ ànábì sallallahu alayhi wa sallam kí ló dé tọ́